Ojútólé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ o Ojútólé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá Ojútólé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń Ojútólé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù Ojútólé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n Ojútólé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. ní bá ti sọ̀rọ̀ sí Ọọ̀ni ọba Adéyẹyè Ilé-Ifẹ̀ bọ́n bá nànà kí ọ̀bọ máa gbèjà torí pé a ò rí ìwà kan tí èèyàn kan lè tọ́ka sí gẹ́gẹ́ bí ohun tí kò bá orí ìtẹ́ ọba mu tí ọba Adéyẹyè tó ti fún ká sọ kọ́wọn ọba jáde síta ọ̀nà mélòó ni àwọn ọba tó ń fẹnu wọn wà rọ́ọ̀fù tán nílé iṣẹ́ sí nílẹ̀ Yorùbá wọ́n sọ ìlú abínibí wọn nílé Ifẹ̀ wọ́n sọ di ohun àpéjọwò gbogbo àwọn ìṣẹ̀ṣe táwọn bàbá filẹ̀ bàbá ní kóníkálùkù lọ mú àwọn ọmọ ẹ̀ wá ẹ̀yin bàbá yìí ẹ ti dàgbà kẹ́dẹ̀ máa jẹ wọn ọmọ lókù wọ́n wá ń bọ ajé láti ìlú aláwọ̀ funfun wọ́n wá ń bọ ajé Ilé Ifẹ̀ wọ́n wá ń bọ Ògún láti ìlú òyìnbó wọ́n bá fẹ́ ṣe òkè abọ́là gbogbo wa mọ̀ pé èèyàn tó ń wà ń bẹ̀ wọ́n lé ní mílíọ̀nù 10 kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe bí èèyàn kan ló débẹ̀ ló mú ọgbọ́n gbogbo nǹkan tá à ń sọ yìí ẹni tó ń ṣe mùsùlùmí ṣe bí aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe bí aṣíwájú wa ni ṣe bí èèyàn náà lòun náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ kan fún àwọn èèyàn nínú àdísì kan nígbàtí àwọn mẹ́ta tó ń jà nítorí ilẹ̀ ìwé táwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ní lórí ilẹ̀ yẹn òun ló jẹ́ níhùn bẹ́ẹ̀ni kìíní ṣe ralẹ̀ tó kó ìwé tó ní lórí ẹ̀wà jẹ́ níhùn ni bẹ́ẹ̀ lẹ́ni kejì bẹ́ẹ̀ lẹ́ni kẹta Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó wá wò títí pé kí náà ṣe fẹ́ dá ẹjọ́ yìí báwo lòun ṣe fẹ́ dá ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ́n dẹ̀ ti ń ọ̀rọ̀ yẹn síwájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé a máa ṣe lọ́la a máa gbọ́ lọ́tùnla nígbà tó wá yá Ànábì wa kúkú yíjú sí ọ̀rọ̀ ẹni yẹn ó ní èèyàn lòun náà bẹ ṣe ń jẹun lòun ń jẹun bẹ ṣe ń sùn lòun ń sùn bẹ ṣe ń bímọ lòun ń bímọ ṣùgbọ́n nǹkan tóun fi yàtọ̀ sí yìí ni wípé òun gbà fún Ọlọ́run ni Ọlọ́run ṣe ń lòun gẹ́gẹ́ bí èèyàn Ọlọ́run tí ẹ rí òun tóun jẹ́ èèyàn lòun náà ṣùgbọ́n nǹkan tóun mọ̀ tọ́lọ́run fi wọ̀n wọn ni wípé gbogbo ẹni bá ṣe mọ̀nàfìkì báyìí ni ó ṣe máa rí fún lọ́jọ́ àgbéǹde àlùkìámọ̀ inú náà àlùjànnà inú náà tí kò ní eérú òun lẹ́nìyẹn ń lọ ẹ mọ̀ pé òun ti wẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti wẹ ọwọ́ àtẹsẹ̀ ó ti jẹ́ kọ́ mọ̀ ìjìyà tó máa tọ́ sónírọ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta nítorí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló kó original document jáde ó wá kó bá ṣe máa dá onírọ́ mọ̀ ṣùgbọ́n láàrin wọn òun nírọ́ fún ara wọn náà mọ́ra wọn ni Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló ṣe sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ jọmọ Ọlọ́run tí kò fẹ́ tọ́nà Ọlọ́run wò á tètè ronú pìwàdà fúnra ara ẹnìkan nù wọn ló pe Ànábì pé ọ̀rọ̀ yẹn o fẹ́ẹ̀kì ní dọ́kúmẹ́ǹtì àwọn lọ ṣe lólúwọlé ni bẹ́ẹ̀ lẹ́ni kejì wá wò pé nígbà tí ilé yìí ti jẹ́wọ́ ẹni tó wá jẹ́ nìkẹta tó nílẹ̀
kò lè jẹ́ni tó ní ápọn, kò lè jẹ́ni tó lè sọ̀rọ̀ púpọ̀, wọ́n ti fi ọgbọ́n àyíníke yí padà. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nísìnyí fún gbogbo àwọn aṣíwájú tó bá fẹ́ dájọ́ tàbí láti máa tẹ̀lé ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ. Bó ṣe yẹ kéèyàn máa ronú nìyẹn pé ṣé ìṣe pé nítorí ẹnu ìmú ṣáṣá gẹ́gẹ́ bí ẹnu Rashidi Olúwo tó bá ń sọ̀rọ̀ yẹn pé gbogbo ẹni tí ò bá mọ̀ ó máa rò pé bó ṣe rí nìyẹn, láì mọ̀ pé àyíníke òun ló ń yí nǹkan tó wọn bàbá ńlá wa ti ṣe tó fẹ́ yí padà sí nǹkan tó jẹ́ ìfẹ́nú ara tiẹ̀. Ẹ bá tún wò nínú ọ̀rọ̀ ẹlẹ́sìn kejì náà nínú Bíbélì, ó tún wà nínú ibẹ̀ náà wípé nígbà tí àwọn olùfisùn tí wọ́n mú ẹjọ́ wá síwájú Jésù Kristi ànábì Ísá, ó ní ìwọ arábìnrin yìí kí ló ṣe? Gbogbo àwọn èèyàn tó fẹ́ lẹ̀ lókùúta torí ìwà tó fù yẹn, ìwà tí arábìnrin yẹn fù panṣágà ni, ó dẹ̀ lòdì sí òfin ìlú yẹn. Gbogbo ẹni tó bá ti ṣe tán bá ti ka mọ́bẹ̀ tí ẹ̀rí tó dájú ti wà, wọ́n máa sọ lókùúta pa ni. Ṣùgbọ́n nígbà tó dọ̀dọ̀ Jésù ń ṣe ìrònú sí ohun tóun fẹ́ lọ fi wàásù níletò tó ń lọ, ló ń kọ́lẹ̀, ló ń ṣe gbogbo ẹ̀. Arábìnrin bá dé náà wọ́n yàn bá sì gàngàn náà bá fẹ́ sọ lókùúta, ló bá ní kílẹ̀ ni ìṣe ọ̀nà ṣàgbèrè. Ó ní àgbèrè tó ṣe yẹn ẹnì kejì ẹ̀ tán jọ ṣe dà, torí kò lè pọ́sibù kẹ́nìkan tó dá ṣe àgbèrè. Meanwhile àwọn ará ayénirọ́mọ àwọn ló fẹ́ sọ arábìnrin ọ̀run ògbèké náà fẹ́ sọ lókùúta pa. Meanwhile láàrin àwọn ayénirọ́mọ yẹn, nígbà tí wọ́n ti mọ̀ pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn tí wọ́n bá ní òkè o òkúta tí wọ́n fẹ́ sọ yìí o, ẹni tó bá ṣe mọ̀nàfìkì ìdájọ́ Ọlọ́run máa dé bẹ́ẹ̀ ni ẹlẹ́tẹ̀kẹsẹ̀ ni. Ògùn wọn bá bẹ̀rẹ̀ sí sọ òkúta lẹ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé láàrin àwọn ará ayénirọ́mọ yẹn ibẹ̀ ni ìwà àgbèrè ti gbilẹ̀ sí. So wọ́n láti ṣe kí ni? Wọ́n láti sọ òkúta yẹn lẹ̀. Jésù Kristi wá ní ìwọ arábìnrin máa lọ, má dẹ́ṣẹ̀ mọ́. So kò sí ẹnì kankan tí kìíní náà. Bàbá tó wò nínú ẹsẹ̀ Ifá, ó du Ifá kan, ó ní orí yeye ní mògùn ta ìṣẹ̀ ló pọ̀. Ó ní ohun tó ṣẹlẹ̀, èdè tó ń sọ nìyẹn, orí yeye, èdè sáìdì ìlú Òkè nílé Ifẹ̀ lọ́hùn ní ọ̀nà ìlú Òkè lọ́hùn ní. Orí yeye ní mògùn yẹn, yeye yẹn èdè ní mògùn yẹn nídìí Ògùn, òun nìyẹn túmọ̀ sí. Nígbà tí Ọ̀rúnmìlà ń lọ, ẹni tọ́jọ́ mú dání ìyẹn wá ní orí yeye ní mògùn. Nígbà tí Ọ̀rúnmìlà sọ bẹ́ẹ̀, tìbí wá ní tọ́ọ̀ bá ṣẹ̀ ọ̀nì bẹ́ wọn lórí, gbogbo wọn tó pa yẹn ó lé ní wọn kankan. Ẹ wá ní kò rí bẹ́ẹ̀ pé gbogbo orí tó wà ní ogun ìkọ́ ni ó fùwà tán fi bẹ́ wọn lórí. Wọ́n bá délù, wọ́n dáfá, wọ́n ṣe gbogbo ẹ̀. Kábíyèsí gbà wọ́n lálejò sílé. Kábíyèsí ní ẹran kan tó ń sìn, àgbò yẹn ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀dálẹ̀ ẹ̀mí kábíyèsí. Ìgbà tí Ọ̀rúnmìlà kẹ́dẹ̀ yìí, ó ti rí kábíyèsí, ó ti rí pé ẹran yẹn ikú fẹ́ wọlé tọ̀ kábíyèsí mọ́jú, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ fi nǹkan rọ́pò ẹ̀mí kábíyèsí. Ọ̀rúnmìlà bá lọ pa ẹran àgbò yẹn. Ibi tó ti ń gbé ẹ̀jẹ̀ ẹran àgbò yẹn lọ, ó wá ró kọjá níbi tí ẹni tó jọ ṣàwò lọ sílùú yẹn, ó ró ẹ̀jẹ̀ yẹn kọjá níwájú ẹ̀. Nígbà tó wá yá o tílẹ̀ mọ́, wọ́n bá rò pa ẹsẹ̀ ẹ̀jẹ̀ yẹn pé iná wà àlejò tí ó sùn ní ààfin mọ́jú, òun ló pa ẹran. Wọ́n bá ki ìkejì Ọ̀rúnmìlà mọ́lẹ̀, wọ́n lọ dè mọ́ ìdí Ògún. Ìrọ̀lẹ́ náà máa bẹ́ lórí. Ìgbà tó rùn pa tó dago 4 l'Ọ̀rúnmìlà yẹ̀ṣẹ̀. Wọ́n dẹ̀ mọ̀ pé Ọ̀rúnmìlà kì í sọ ìbè, ohun tó bá ti sọ náà ni
bó ṣe rí nìyẹn. Ló wá ní ọ̀rọ̀ tó sọ nígbà tó wọ́n dé di Ògùn ní àná, ìyá ẹ̀ ló jẹ yẹn. Òun lòun dífá tóun rí pé ikú máa pa kábíyèsí mọ́jú. Kábíyèsí náà dẹ̀ lálàá yẹn pé ṣùgbọ́n kí ilé ẹjọ́ yẹn tó mọ́, àfi kó àwọn fi ẹ̀mí kan ra ẹ̀mí fún kábíyèsí, lòun fi ẹran àgbò yẹn ṣòtùtù tóun fi rẹ̀mí kábíyèsí. Ṣùgbọ́n òun sọ fún pé orí yeye nídìí Ògún ta ìṣẹ̀ ló pọ̀. Ó ní ẹni tí ò bá ṣẹ̀ ọba kò lè pa. Ṣé ẹ̀jẹ̀ ẹran tó ro kọjá níwájú ibi tí wọ́n sùn sí, ṣé wọ́n ṣẹ̀ ni? Tóun bá gbọ́rọ̀ yẹn sínú tóun ò sọ fún ọba, bọ́n ṣe máa bẹ́rí ẹ̀ síbẹ̀ nìyẹn. Láti ìgbà yẹn ló ti di òwe pé orí yeye ní mògún ta ìṣẹ̀ ló pọ̀. So láti máa yẹ̀yẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá níbi tí Baṣọ̀run Àgbàkin bá wà, kájá kó dúró kẹ́kùn kó dúró ni ọ̀rọ̀ tí kò ní lè wọ̀ ni o. kábámúrù ẹkùn ká fi lájá lọ́wọ́, torí ọ̀nìrìṣà tí a bá tún rí irú ọba bíi 2 sí 3 tó ń furú ìwà tó ń fù yẹn, tán gbépo ti orí ìtẹ́ bàbá ńlá wọn, tán bá dé pàtí ẹ̀yẹn wo dìgbé mọ́ṣe máa ń ṣe sọ́wọ́n èèyàn, àwọn ló máa kí ẹ náà máa wọ́gẹ̀. Ìyẹn kò ní ká wá torí bọ́n ṣe ń ṣe ká wá torí ẹ̀ máa wá rí wọn fín, nítorí pé wọ́n ní ibi kíkí lọmọlúwàbí ti bẹ̀rẹ̀. Ọlọ́run ti dá mọ́ wọn ni, àbùdá tí wọ́n nìyẹn. Baálẹ̀ mi kò ṣeé súnmọ́ tó bá dé pàtí láì tí ọba, ìṣe ló máa ṣe bẹ́ẹ̀ nítorí pé òun ní gbákejì Elédùmarè. Ẹ wá wọ ẹni tó jẹ́ olórí ọba ilẹ̀ Yorùbá, tó bá dé pàtí á sọ̀rọ̀ á dàpàrà. Kí ni a mú wá sílé ayé? Nínú àwọn ọmọ ẹ̀yìn Jésù tí ò bá sí Júdásì tó lọ fi Jésù wọn, bákan ṣo ni gbogbo wọn ṣe rí o. Àparò kan ọ̀gájú kan lọ ní ọba Adéyẹyè tó ń fù níwà o, àfi tó bá gorí ebè o. Ọmọ Ràṣídì tó dẹ̀ lọ gu orí ebè yìí, ká máa wo òun máa ṣẹlẹ̀ sí wọn. So